ẹ káalẹ́ gbogbo lẹ káalẹ́ mú kí gbogbo ọmọ káàrọ̀ jèrè season wà lókè látòrí Odùduwà TV radio. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé bí bá ṣe ń wọlé ẹ bá wa subscribe sórí Odùduwà TV radio. Ẹ bá wa subscribe sórí Odùduwà TV radio. Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Ẹ bá wa subscribe ẹ ṣeun. N ta fẹ́ ká ṣe é sìn. A fẹ́ mẹ́nubà ọ̀rọ̀ àwọn iṣu tẹ́ ń wò yẹn. Wọ́n gbé jáde nínú gọ́tà nínú omi burúkú yẹn. Ó yẹ kí á dẹ̀ ní ìjọba àsìkò tó kí ìjọba kan máa bo àwọn gọ́tà yẹn, drainage system yẹn kò yẹ kó wà ṣíṣí báyìí torí àyè yẹn ò ní yọ káwọn kankan máa ṣe ìjàmbá báyìí. Wọ́n ń bọ oúnjẹ wọ́n fẹ́ ní wọ́n fẹ́ kọ́ ọ̀nà máa jẹ́ kó pa àwọn èèyàn wa. Gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ tó ń pè ní Nafdac, National Agency for Food and Drugs Administration and Control, àwọn gangan ní Èkó, ní ìpínlẹ̀ Èkó, ó yẹ kán mójútó irú nǹkan báyìí. Ó yẹ kán máa ṣe gbogbo àwọn tí wọ́n máa ta oúnjẹ, àwọn tí wọ́n máa ṣe oníbùkà ni o àbí tí wọ́n máa ta oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ títì o, wọ́n láti wà ní orí ibì kan tó yẹ pé wọ́n máa kọrúkọ wọn lẹ̀ nǹkan tó ń ṣe ọjà tó ń tà, wọ́n á lè mọ̀ wọn, kán lè tètè dá wọn mọ̀, kán lè tètè gbìyànjú wọn kúrò. Wọ́n dẹ̀ máa kọ́ wọn pé oúnjẹ tó máa tà fáwọn èèyàn wọn ò gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ pé wọ́n ń bàjẹ́, wọ́n fi kankan sí torí wọ́n rú òfin nìyẹn. Irú nǹkan bẹ́ẹ̀ ló ká máa gbìyànjú ká máa sọ. Ara tí a ṣe ń sọ pé ká mọ àṣẹ tí a ní nìyẹn. A dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ fún àwọn Nafdac yẹn pé nǹkan báyìí làwọn fẹ́ o, eléyìí ò rọrùn o, ká mójútó torí ẹ̀mí gbogbo wa wọ́n lè pààyàn bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá dé hospital wọn ò ní mọ tó ṣẹlẹ̀, láì mọ̀ pé wọ́n ti fi oúnjẹ sínú gọ́tà, ẹ máa wò fúnra yín sìn. So a fi àsìkò rọ Nafdac Èkó àti gbogbo Nafdac tó wà ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí fún yín o, láti mójútó gbogbo nǹkan tí àwọn èèyàn bá ń tà torí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa kò dáa bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kẹ́ máa mójútó wọn. A dẹ̀ mọ̀ pé a ní ilé ìwòsàn tó múnádóko lọ títí. Ara tá à ń sọ nìyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká máa wo ká gbọ́ ohun tí wọ́n sọ ń bì. Ẹ ṣeun. Ó yá kó sì kó máa fọwọ́ rò ó. Nafdac ẹ jọ̀ọ́ Nafdac Èkó nìyẹn o. Ṣe rí Nafdac ṣe rí náà. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kó ó máa ṣa gbogbo ìjáde ní gọ́tà yẹn. Ìtọ̀ ní oríṣiríṣi ṣe rí náà. Kò yẹ kó báyìí ẹ wòran ṣe rí náà. Omi gọ́tà lélẹ́yìn. That's rubbish. Ṣe rí àwa fi sínú bẹ̀ yẹn àwa tà fún yín. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ẹyin náà wá dúró gbogbo ṣé ẹ fẹ́ parẹ́ ni. Ṣe rí náà. Ṣe rí náà bẹ́ẹ̀ yẹn. Oyin kúlẹ̀ o. Ṣe rí pé kò rọrùn. Ṣe rí náà. Ẹni tó bá ra ṣu báyìí kẹ́kẹ́ lọ́ra yọ láti pọ̀. Ṣe rí náà bẹ́ẹ̀ yẹn báyìí. Àlá onírè òde kó. Ṣe rí bẹ́ẹ̀ yẹn. Ó yá gbé fún ọ̀dẹ̀. Ó yá gbé fún ọ̀dẹ̀. Ẹ wo mi yẹn lásán pàpà ó lè máa lọ tà. Ẹ jọ̀ọ́ Nafdac láti máa kọ́ àwọn èèyàn wa láti mọ orúkọ wọn, láti mọ nǹkan tó ń ṣe kí irú nǹkan báyìí kó máa lè máa wáyé. Nǹkan tí arákùnrin yẹn ṣe ó dàbọ̀ wọn ṣe tú síta. Ẹ rí i pé báàrù ẹ̀ ló wà níbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ kọ́nà mi mọ̀tẹ́ bá rí owó ẹ̀ lè rí nínú kíní àmọ́ báàrù ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ yẹn. Irọ́ anyway n tí mo kàn fẹ́ fàyọ ni pé kíní yẹn ewu ńlá ni fún wa láti jẹ àrú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àdé fẹ́ kí àwọn ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀yin Nafdac kẹ́ mójútó orúkọ báyìí kò sunwọ̀n rárá ni. Nafdac Lagos State a fi àsìkò yìí a pe àkíyèsí yín sórí ewu fún àwọn èèyàn àwọn mẹ̀kúnnù ìlú Èkó pé àwọn tí wọ́n ń ṣe irú ìjàmbá báyìí kò yẹ kí wọ́n máa tajà. Ó dẹ̀ yẹ kí wọ́n kọ́ wọn pé ó yẹ kí wọ́n mọ̀ pé tán bá ń rú òfin tán bá bẹ̀rẹ̀ sí ní fi oúnjẹ sínú gọ́tà bẹ́ẹ̀ yẹn ó lè pa àwọn èèyàn tí wọ́n mọ̀ tán àwọn jẹ́ tán wọ́n rò pé àwọn kan jẹ wọ́n mọ̀ pé wọ́n ti jẹ ń burúkú. Àkíyèsí náà ni àpè gbogbo wa náà ẹ jẹ́ ká máa mójútó orúkọ báyìí ká dẹ̀ máa pé ẹ má kàn sọ pé ó ti ṣẹlẹ̀ o. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ lọ Nafdac ẹ sọ fún wọn
gbogbo aláti máa bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ yẹn tá a bá ń gbé ìgbésẹ̀ yẹn àti ń kópa nínú ìjọba wa nìyẹn a dẹ̀ mú àwọn òfin ẹ má gbàgbé mo máa dárúkọ àwọn òfin méjì kan tí ó yẹ ká mọ̀ nípasẹ̀ báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ apá kẹrìnlá ẹsẹ̀ kejì apá kẹrìnlá ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí àwọn òfin méjèèjì ó ṣe pàtàkì ká mọ̀ aláti máa kópa nínú ìjọba wa torí tá a bá kópa irú àwọn kan báyìí tó bá ń wáyé wọ́n mọ̀ pé àníṣàn kankan àmọ́ tẹ́ bá ń mójútó wọn pé irọ́ o àfẹ́ kí lè wáyé o kí ló ṣẹlẹ̀ irọ́ o láti yanjú ẹ̀ irọ́ ẹ wá nǹkan kan ṣe kí ni àwa gangan la yàn yín sípò àwa gangan la ń sanwó oṣù yín lápapọ̀ wa àsọ fún wọn pé irọ́ o àfẹ́ láti yanjú kí ni wọ́n lè pa wá irọ́ o kò rọrùn àti ń kópa nínú ìjọba nìyẹn ṣọ́rọ̀ mi yé yín a fi àsìkò yìí rọ àwọn tí wọ́n gbé Tani Olohun kan tú sílẹ̀ kò rú òfin ìlú láti tú Tani Olohun sílẹ̀ òun lè rí tó wà lórí fọ́nrán yìí náà lẹ́ẹ̀kan sí a gbọ́dọ̀ àgbé ojoojúmọ́ àwọn amínúba ọ̀rọ̀ Tani Olohun títí a máa fi túlẹ̀ láṣẹ Èdùmàrè àwọn àti padà wá láìpẹ́ yìí mo kàn ní ká sáré sọ káfíńrè ṣe ọ̀rọ̀ pàtàkì tí aláti gbé jáde Nafdac gbogbo Nafdac ní gbogbo ilẹ̀ Nàìjíríà àti pàápàá jùlọ lẹ́kọ̀ọ́ níṣẹ́ ṣe o gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn kan máa ṣe irú nǹkan báyìí ewu ńlá ló jẹ́ fún ẹ̀mí àwọn èèyàn tí àwọn èèyàn bá jẹ irú nǹkan burúkú báyìí nínú gọ́tà yẹn bó ṣe wà jáde wo omi gọ́tà yẹn ó yẹ kẹ́ lè ní ká máa bo àwọn drainage system wa kò yẹ kó wà ṣíṣí báyìí bóyá àwọn kan ara tá à ń sọ nìyẹn owó tí ẹ̀kọ́ fi ṣe àwọn kan ti kò jẹ àwọn torí pé àkópa níjọba òun ló fa gbogbo lè jẹ́ kí gbogbo akábẹ̀sẹ̀ ní kópa níjọba títí a máa fi ti ṣe tó bá ṣe máa kúrò nínú Nàìjíríà tá a máa fi gba referendum tá a máa fi ṣe referendum tó máa fún wa ní òmìnira wa kúrò ní ilẹ̀ Nàìjíríà ìkópa nínú ìjọba wa ó ṣe pàtàkì o mo kí gbogbo ọlẹ́ẹ̀kan sí o season wà ló ń kí wa látòrí Odùduwà TV radio ẹ jọ̀ọ́ ẹ bá wa pé ètò ìbá ṣe ń rí ẹ má gbàgbé ẹ bá wa lọ subscribe sórí Odùduwà TV radio ẹ bá wa subscribe ẹ ṣeun ẹ bá wa subscribe sórí Odùduwà TV radio tẹ́lẹ̀ ẹ subscribe ẹ ṣeun gan ni ẹ ṣeun tẹ́ bá ti bá wa subscribe inú wa dùn kẹ́ bá wa ṣe yẹn díẹ̀díẹ̀ náà ni a ṣe é ṣe fún wa láṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé o ẹ bá wa subscribe ń bọ̀ ẹ ṣe báyìí náà ẹ má gbàgbé ẹ kàn bá wa subscribe ẹ bá wa subscribe lórí Odùduwà TV radio lórí YouTube wa Odùduwà TV radio 2 ẹ má bínú Odùduwà TV radio 2 lórí YouTube wa ẹ ṣeun ẹ bá wa subscribe ẹ ṣeun so àríjì báyìí lọ ẹ jọ ní ẹ̀kan sí Nafdac àkíyèsí wọn pé kán tètè wà nǹkan kan ṣe sí kíní kan yọjú ọ̀rọ̀ kan dá sọ̀rọ̀ yìí gbogbo àgbàdà láti máa mójútó pàápàá jùlọ tẹ́ ẹ̀ bá ṣe kíní àwọn nǹkan báyìí máa wáyé ó lè tún máa wáyé lómi tí máa ṣe báyìí mo rántí pé a ti ṣe ètò yìí níjọsí nípa kan àwọn tó ń ṣe tòmẹ́tò bákan náà irú àwọn kan báyìí tíyẹn bá jẹ nǹkan tí inú máa run yàn táà ní mọ tó fà ara tó fà rè ó ṣe pàtàkì ká máa kópa nínú ìjọba ọ̀ka bẹ̀rẹ̀ sí ní dirí pé ìjọba wọn gbé ìgbésẹ̀ ìtẹ́ kan gbé iṣẹ́ tàwa ní káwọn máa mójútó ìjọba ẹ jẹ́ kí ó di nǹkan tó máa mọ́ra ẹ ṣeun sínú wà ló kí wa láti lẹ́ẹ̀kan sí o kò ní sí wa kò ní wà láṣẹ Èdùmàrè ẹ bá wa pín ètò bí wàá ṣe ń rí ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀.